Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí bàbá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa. Bọ̀dá Abudu Rashidi ìlú Ìwó, ẹ̀yin ni mo ń send message yìí sí. So ṣé ẹ rò pé ẹ lè máa gbé wa mọ́ra àbí? Ìgbà tẹ́ ẹ ti ṣe Islamic propaganda títí ẹ tí wá fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe propaganda. Ó ṣe Islamic propaganda, ó kọ́kọ́ bẹ̀rẹ̀ propaganda yẹn pẹ̀lú Christian nígbà yẹn, ó já sí Muslim. Nísìn ó ti fẹ́ bẹ̀rẹ̀ propaganda ìṣẹ̀ṣe, ó fẹ́ máa tún ìtàn wa kọ fún wa. Òun sọ pé gbogbo nǹkan táwọn baba ńlá wa sọ they are wrong. Ìwọ wá ń sọ pé Ifẹ̀ ò kì í ṣe orírun wa. Ó ní Odùduwà, Aláàfin l'Odùduwà. Ìbéèrè tí mo tẹ̀ fẹ́ béèrè ni pé ṣé Aláàfin nìkan ṣo lọmọ Odùduwà ni? Ṣèbọ́ ọmọ ni Aláàfin jẹ́? So kí la ń gbìyànjú láti sọ ni pé ṣebí Ọ̀rànmíyàn tó padà wá replace, tó padà wá jọba nífẹ̀, òun náà ni Ọ̀yọ́. So àwọn ọmọ Ọ̀rànmíyàn ló wà nífẹ̀, àwọn ọmọ Ọ̀rànmíyàn náà ló wà lọ́yọ̀ọ́. So tó bá mọ story. Then number 2, olọ́mọ Odùduwà ni ẹ́, òun ṣọmọ Odùduwà. Ọba lọ́rùn ò kì í ṣọmọ Odùduwà, Lúwo Gbàgídá lọmọ Odùduwà. Be proud of yourself, bàbá mi. I call you bàbá mi torí pé ọba ni ẹ́. Be proud of yourself. Ọlọ́run ò ṣe mistake láti mú ẹ wá láti ọ̀dọ̀ ọba lọ́rùn. Bọ̀dá Rasheed, Ọlọ́run ò ní jẹ́ kí ìjòwú Ọ̀nìrìṣà, Ọlọ́run ò ní jẹ́ kí ikú Ọ̀nìrìṣà pa yín. Reason ni pé ẹ fẹ́ gbé ọba Òwò Adé ìmọ́ra lẹ́yìn tẹ́ ti fẹ́nu sọ kátikàti, lẹ́yìn tí bàbá Aláàfin Adéyẹmí ti wàjà, tẹ́ ti bu ẹnu àtẹ́lu iṣẹ́. Ṣé mọ̀ pé gbogbo eléyìí tẹ́ ń ṣe ń sìn, ẹ fẹ́ gbé ọba tuntun ìmọ́ra ni? But gbogbo àwọn fídíò tó ti ṣe, tó ti fi ba nǹkan jẹ́, ó wà ńlẹ̀. Ó wá ń sọ̀tàn pé gángan aṣọ òfìbó ló ti originate. Ǹjẹ́ wọ́n mọ story aṣọ pé nǹkan tí Ọbàtálá àti ìyàwó ẹ̀ tán fi bẹ̀rẹ̀ aṣọ híhun pó wà nílé Ifẹ̀? Pé òrìṣà ńlá gangan ló mú aṣọ wíwọ̀ wá, òun ló mú aṣọ wá. Ọbàtálá òun ló gbin Òwú, tó refine Òwú, tó kọ́ ìyàwó ẹ̀ bọ́n ṣe ń hun aṣọ. Ọbàtálá àti Yèmó àwọn ló pilẹ̀ aṣọ òkè ní, kíjìpá ní, gbogbo design tó bá padà jáde nípasẹ̀ Ọbàtálá òun ni ó ti wá. Yes, ó sọ̀rọ̀ aró. Ìyá Ọ̀ṣun ló mú aró wá, ọmọ Èkìtì ni ìyá Ọ̀ṣun. But Ifẹ̀ náà ni orírun gbogbo wọn. So kì í ṣe Ìwó ni aró ti dé. Adé ọba ó wá láti ọ̀dọ̀ Ọ̀rúnmìlà, Báràmì Àgbọnnìrègún. Òun náà ṣe máa ń pe Ifá ní aládé. Tó bá ní Ifá ojíire Ọ̀rúnmìlà ojíire, Ifá ojíire Ọ̀rúnmìlà ojíire, wọ́n á ní aládé ojíire bí, aládé ojíire bí. Bẹ́ẹ̀ ni, Ọ̀rúnmìlà ló ní adé, Ọ̀rúnmìlà ló ṣe adé. Ọ̀pá àṣẹ tó wà lọ́wọ́ yín, Ọ̀rúnmìlà ló ṣe. Ọ̀pá àṣẹ yìí, ìlẹ̀kẹ̀ òòṣà 16 ló wà ńbẹ̀. Adé ìṣẹ̀báyé tẹ́ máa dé, ìlẹ̀kẹ̀ òòṣà 16 ló wà ńbẹ̀. Àkún tẹ́ ń gbé sọ́rùn, Ọ̀rúnmìlà ló ṣe, Ọ̀rúnmìlà ló invent ẹ̀. So tó bá wá ń sọ̀rọ̀ pé gángan àbí nǹkankan, culture máa ń evolve. Culture máa ń evolve. O lè sọ pé bóyá torí pé
bóyá àyàn wípé bóyá gángan sí pé bóyá torí pé gángan wá láti òde Ọ̀yọ́ kó wá sọ pé gángan ju ìgbín tọ́bàtálá ti ṣe àbó mọ̀ pé ìgbín wà nínú nǹkan tá à ń lò Ọ̀ṣun ló ní bẹ̀m̀bẹ́ no bọ̀dá Rashidi because ẹ máa ń rò pé bóyá ẹ̀yin lè mọ̀rọ̀ sọ ó wá ń sọ páwú ó ní Odùduwà Aláàfin ni Ògún Èkìtì ló ti wá jọba nífẹ̀ẹ́ irú ìtàn wo lẹ̀ ń sọ irú ìtànkìtàn wo lẹ̀ ń paná number one ṣe mọ̀ pé ibi tẹ́ máa ti ń brainwash àwọn èèyàn ni pé kò sákọsílẹ̀ àwọn baba yín ò lákọọ́lẹ̀ tẹ́ bá fẹ́ da orí ìtàn rú so nítorí pé wọn lákọọ́lẹ̀ yẹn ìwọ ní right láti da orí ìtàn yẹn kodò mo fẹ́ béèrè lọ́wọ́ ẹjọ́ ìwé mélòó ni Muhammadu kọ́lẹ̀ Muhammadu tó fi ṣe hero ẹ yẹn ìwé mélòó ló kọ ṣé Mósè kọ̀wé ni àbí Jésù gan kọ̀wé torí bàtà kéré tán sọ fún wa pé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni ó jábọ́ ni o inú printing press ló ti kọ́ bẹ́ẹ̀ pé bíi pé printing press Ọlọ́run náà ti ṣe bíbélì ìgbà yẹn kùránì òun ni ìwé tán sọ̀kalẹ̀ last but àti kùránì àti bíbélì kò sí eléyìí tó lákọsílẹ̀ until 15th century 15th century gan tí printing press dé ìwé kan péré náà máa ń print kì í ṣe irú printing press yìí ń gbà yẹn o kì í ṣe printing press ìwé ẹyọ kan ní gbogbo England yìí ìwé kan náà print tán mú wá kì í ṣe pé wọ́n print ìwé rẹpẹtẹ nígbà náà so printing press ṣe so àwọn tó ti wá gbogbo ìtàn tá a wá kà lẹ́ni nínú bíbélì ni nínú kùránì ni wọ́n gbé sórí ni that's why tó fi jẹ́ pé dọ̀la àwọn Júù támùdù wọn orí náà máa ń gbé sí wọ́n ṣe ń kọ́ fá sórí náà ṣe ń kọ́ sórí ṣùgbọ́n nítorí pé wọ́n sọ pé oral tradition òun gangan òun nìtàn ìtàn tó bá kọ síwèé tí bá fẹ́ kọ̀wé sí bá fẹ́ kọ̀ tàn síwèé sí programming náà máa ń fi ìwé ìtàn tó bá kọ síwèé ṣe programming your history should be passed to you orally tó bá ti di pé wọ́n ti ń kọ ìtàn ẹ síwèé they are programming you yes and that is nǹkan tó ń fi bíbélì àti quran ṣe nìyẹn wọ́n fi program àwọn èèyàn ni they give you that book to change your orientation against your oral history you have to reject your history and that's what àwọn òyìnbó padà wá ṣe fún wa náà nígbà tí wọ́n dé wọ́n tún ìtàn wa kọ sínú ìwé fún wa wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ wa nìyẹn wọ́n ní ká má ka oral tradition mọ́ I wish you bọ̀dá Rashidi tó ń gba ìbọ̀dè fún wa pé ká má ka oral tradition wa mọ́ ìgbà tó ní fáwọ correct tó bá pe babaláwo kan nísìn ní Benin Republic àwọn baba ńlá wa ti lọ sóko ẹrú láti 15th century àwọn tó ń ṣe ifá ní Brazil tó bá béèrè nǹkan kan lọ́wọ́ wọn ifá tán bá máa kì òun náà máa kì ní Benin Republic òun náà máa kì ní Togo òun náà máa kì nífẹ̀ẹ́ òun náà máa kì ládó òun náà máa kì lọ́yọ̀ọ́ nǹkan kan náà ni gbogbo wọn máa sọ ó dẹ̀ wá ń sọ pé kò correct torí pé wọn ti kọ sínú ìwé so àkọsórí táwọn bàbá wa ń kọ láyé ìgbà yẹn kò dáa mọ́ a ti ẹ̀ dúpẹ́ pé ẹ ti padà wá yí ohun padà ń sìn toró sọ pé ọlá mi tó rí odù òun ló di ní Lámúrúdù ó ìsọ títí pọ́lámúrúdù ni ó dẹ̀ sọ pé Mẹ́kà nílé yín ṣùgbọ́n sìn bóyá torí pé Benedict sọ pé bolagbolé wa ní Mẹ́kà ó ti wá gbà pé ó wá láti Mẹ́kà ń sìn torí o mọ̀ pé DNA ẹ ò lè wá láti Mẹ́kà o ti gbà pé ó wá láti Mẹ́kà ń sìn but at the same time o fẹ́ create problem láàrin Ọ̀nìrìṣà àtàláàfin àti ìjà yín ṣe mọ̀ pé ara àwọn pàdí ẹ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ tán ní Aláàfin kì í ṣẹgbẹ́ Ọọ̀ni o fẹ́ káwọn èèyàn lọ wú ìtàn jáde o fẹ́ make life impossible fún ọba tuntun yẹn o fẹ́ káwọn èèyàn lọ kọwọ́ bọ ìtàn
tí ò yẹ káwọn kan máa tún gbé wá sórí social media ní ayé social media yìí, kán bẹ̀rẹ̀ sí bára wọn jà, kán á bẹ̀rẹ̀ sí máa pa àwọn ìtàn tí ò yẹ kó pa. Bọ̀dá Ràṣídì, irú ìwà wo ni ká pè yẹn? Ìwà túlétúlé ni o, ìwà túlétúlé ni. Aláàfin tuntun yìí kó tètè kó sá fún yín. Yes, o fẹ́ gbé Aláàfin yìí múra níwọ tó ti lanu ẹ gbàgà tó ní kò ní dá fún Ṣàngó, tó ní kò ní dá fún Ọya. Ìwọ Olúwo yìí mà ló sọ bẹ́ẹ̀, tó sọ bẹ́ẹ̀ láàrin àwọn àfáà. Fídíò yẹn mà ṣì wà lórí íńtánẹ́ẹ̀tì. Ìjọ́ tá bá rí a máa tún bá ẹ padà gbé jáde. Ó máa fẹ́nu ara ẹ sọ wípé ọmọ Tápà ní Ṣàngó, wípé kí ló dé tó ṣe ń bọ òrìṣà Tápà là ń bọ nílẹ̀ Òjìrè. Ó sọ náà, ó sọ. Nísìnyí ló wá ń sọ kátàkátà Ṣàngó. Ṣé Ṣàngó gan jẹ́ oníṣàngó? Ṣàngó Ọ̀yọ́ gan kọ́ ni original Ṣàngó. Ṣàngó irúnmọlẹ̀ ní Ṣàngó, tíwọ náà dẹ̀ mọ̀. Ṣùgbọ́n o máa ń láì kó máa dorí ìtàn kodò. O wá fẹ́ gbé wa mọ́ra kó ṣe bẹ́ẹ̀ ni pé very chameleon that changes his colour. O wá fẹ́ gbé wa mọ́ra sí bẹ́ẹ̀ ni pé o fẹ́ máa sọ history. O wá ń twist history fún wa. A dúpẹ́ pé a ti jí o. Èmi ò sí lára àwọn tó lè tàn. Àwọn tó lè tàn jẹ náà ni wọ́n máa láìkì ẹ̀, tó máa láìkì ẹ̀ lọ, tó máa láìkì ẹ̀ lọ. Àwa wà ń bí fún ẹ, Bọ̀dá Ràṣídì. Mo sọ kinní kan, ọjọ́ tó bá ti repent, tó ti wá bẹ̀rẹ̀ sí í ṣe bí ọmọ ọkọ gidi, tó fi ọ̀wọ̀ fún àwọn alálẹ̀, tẹ́nibọ̀dì bá bú ẹ lórí íńtánẹ́ẹ̀tì, ẹnìyẹn gan máa rí ìjà èmi tí mo ń sọ̀rọ̀ yìí. Gbogbo nǹkan tó ń ṣe yẹn pátá torí Ọ̀nìrìṣà ni. O fẹ́ sọ pé Ọ̀nìrìṣà kì í ṣe olórí ọba o, Aláàfin ló lórí ọba o, Odùduwà o, Aláàfin ni. Ìlú wo lOdùduwà ti jẹ Aláàfin? Ṣọ́yọ́ ilé ni àbí Ọ̀yọ́ Ìgbòho? Ìbéèrè là ń béèrè lọ́wọ́ ẹ̀. Ìlú wo ni Odùduwà ti jẹ Aláàfin? Ṣé Ọ̀yọ́ ilé ni àbí Ọ̀yọ́ Ìgbòho àbí Ọ̀yọ́ ilé yìí? Yes, àwa náà ní connection pẹ̀lú òde Ọ̀yọ́, ojoojúmọ́ la máa ń sọ. So ẹ kàn máa ń sọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ gidi, Ọ̀yọ́ ilé gangan kì í tiẹ̀ tún ṣe èdè tó ń sọ ń sìn náà sọ lọ́yọ́ ilé. Ó sọ nǹkan kan, ó ní pé ṣé èdè tá à ń sọ yìí, ṣé òun ni wọ́n ń sọ nífẹ̀ẹ́? Èdè tá à ń sọ yìí kó tó di pé àwọn kòlóníà wa tí wọ́n pa irọ́ wípé Ọ̀yọ́ ló ti wá. Ọ̀rúnmìlà ló develop èdè yìí. Ọ̀rúnmìlà ló develop èdè yìí. Torí pé Ọ̀rúnmìlà ló mú Ifá wá. Èdè tá à ń sọ yìí náà fi ń kífá. Èdè ọ̀pẹ ni. Èdè tí a ń sọ yìí, òun ni wọ́n fi ń kí Ifá. Òun ni èdè tí Olódùmarè fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ló develop èdè tí gbogbo wa ń sọ yìí. Ìgbà tó òyìnbó dẹ̀ dé, tó òyìnbó rí pé a ní oríṣiríṣi èdè, ṣùgbọ́n èdè kan wà tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá lọ ni wọ́n rí bí wọ́n ti ń sọ. Òun lòyìnbó ṣe fún wa ní èdè, ṣùgbọ́n wọ́n láti máa pa irọ́ pé èdè àwọn kan tẹ̀ parọ́ pọ̀ Ọ̀rànmíyàn ló develop èdè yẹn. Ṣé Ọ̀rànmíyàn ló gbé Ifá wá? Gbogbo àwọn irọ́ tí wọ́n ń pa nìyẹn. Àwọn irọ́ kan wà tó pé tẹ́ bá pa common sense wàá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò correct. Wàá mọ̀ pé kò correct. So Bọ̀dá Ràṣídì, màá rọ̀ ẹ́ pé kó jọ kó torí Ọlọ́run má cause problem láàrin Ọ̀nìrìṣà àti ọba Ọ̀wọ̀-Adé. Má dá wàhálà lẹ̀ láàrin wọn. Jẹ́ kán jọ, àwọn méjèèjì ló fẹ́ bá wa polówó, wọ́n fẹ́ bá wa polówó òrìṣà wa. Ṣé mọ̀ pé Ṣàngó sí ó ti wà ní UNESCO? Kán máa bá wa polówó òrìṣà wa dé level tí ẹ̀rù òfin ní bà wá. Ìwọ tó dẹ̀ jẹ́ ẹrú ànábì, ẹ máa ṣẹrú yín lọ. Ìwó tẹ́ sọ pé kò sóòṣà níwó mọ́, òun lọ́lọ́run ṣe ń gba tìwó. A rí bẹ́ẹ̀ ni, ìlú ẹlẹ́bọ, ìlú Kùránì nìwó. Ṣèbí gbogbo àwọn tó bá fẹ́ wá kọ́, tó bá fẹ́ wá kọ́ iléeṣẹ́ ní Nàìjíríà,
ṣèbí Ìwó náà wá ń dá iléeṣẹ́ sí, ṣèbá a rí bí Ìwó ṣe great, àbá a rí bí Ìwó ṣe great débi pé ọ̀rẹ́ mọ́fìtì kan báyìí tó wá láti Turkey òun ló wá ń gbẹ́ bọ́ọ̀ fún yín bẹ́ẹ̀. A rí bí Ìwó ṣe great gan o, a rí bí Ìwó ṣe great. ṣùgbọ́n Èkó tí wọ́n ti ń bọ ṣe ẹbọ 24/7, tí wọ́n ti ń ṣe ẹbọ 24/7, wọ́n tún ti ń kọ́ ilé sí àárín òkun Lagos Atlantic. Ìwó tó dẹ̀ jẹ́ pé òun ni ìlú àlùkùránì, ìlú àláwù. Gbogbo iléeṣẹ́ tó wà Nàìjíríà ló wà ní Ìwó. Gbogbo iléeṣẹ́ tó wà ní Nàìjíríà ló wà ní Ìwó. In fact, bọ́dá Rashidi, inú mi á dùn tẹ́ bá lè ronú pìwàdà. Kó má pẹ́ jù, a sọ jù báyìí lọ. Ó dìgbà kan náà.